Lẹ́lẹ́lẹ́wẹ̀ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ní gbogbo tí bá wà. Orúkọ tèmi ni Delayo. Lénìí ẹ máa rí pé arẹwà kan wà ní ẹ̀gbẹ́ mi. Ọ̀rẹ́ mi ni tipẹ́tipẹ́. Ènìyàn wá kí n máa ní came to visit me, you must do sometime. So, torí ẹ lè ṣe wà níbí báyìí lẹ́yìn. A fẹ́ bá yín sọ sorry. Ẹ jẹ́ kó sọ bó ṣe jẹ́. Ó yá o. Orúkọ tèmi ẹ káalẹ́ gbogbo ará lé. Orúkọ tèmi ni Táíwò Adéyẹmí, mo dẹ̀ jẹ́ olólùfẹ́ arábìnrin yìí tó ń jẹ́ Adélayọ̀. Nǹkan. Ẹ má bínú. Okay. O ti introduce àìmú rò bó ṣì ní nǹkan tó fẹ́ sọ. Kí lẹ tún fẹ́ kí n tún sọ? Kò sí wàhálà. Eléyìí náà ti dá báyìí. Ẹ ṣé o. Àwọn báyìí senior mẹ́lẹ̀ nínú marriage. Mo ṣe ní ó yá o Táíwò wá kí n lé mi o. Mo ní àwọn ìbéèrè kọ̀ọ̀kan tí mo ti kọ sílẹ̀. Wá bá wa sọ nǹkan tí o feel nípa ẹ̀, your own opinions about it. Okay. Is it good? Is it not good? But really, there's no right and wrong opinions anywhere in the world. Yes. We all have the way things are to us. 6 to me is 9 to somebody else. Yeah. Adeni bí àwọn ìbéèrè ẹyọ kan sí méjì tí a kò máa sọ̀rọ̀ nípa lẹ́yìn. Ó yá. 1. Kí lo rò nípa kí obìnrin kó ju ẹni tó fẹ́ fẹ́ lọ? What do you think about women being older than their supposed spouse or their husbands? What has been your experience from people? Because I know your husband is older than you have. Of course. And then, like gist, I'm sure gist have flown around. Torojo, blah, 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 like that. Ló fi jẹ́ so, kí lo rò? Ẹ ṣé olóòtú. Olóòtú mi ti bó. Olóòtú ni kò sí olóòtú kékeré. Ẹ ṣé o. Thank you so much for the honor. Well, based on the question you asked, in my own opinion, let me start by saying, first of all, I've been married for 7 years. Ó ti pé ọdún méje. Àwa ará ẹ̀yà sí two. Tèmi. Ó ti pé ọdún méje tí mo ti wà nínú marriage. Ọkọ mi dẹ̀ fi ọdún méje jù mí lọ. Even that one I cannot. So, bó ṣe jẹ́ nìyẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ nípa pé bóyá obìnrin ju ọkùnrin lọ nínú relationship àbí marriage, in my own opinion, ní ti tèmi ni mò ń sọ nípa ẹ̀. Kò sí nǹkan tó burú níbẹ̀ tó bá jẹ́ wípé torí ọ̀rọ̀ àwọn ọkùnrin, nǹkan tèmi ti rí nípa pẹ̀lú àwọn ọkùnrin pẹ̀lú ọdún méje tí mo ti lò nínú marriage nísìnyí, nǹkan tí mo lè sọ ni pé àwọn ọkùnrin ń fẹ́ ìfọ̀kànbalẹ̀. Peace of mind, number 1. Tó bá ti rí ìfọ̀kànbalẹ̀, as much as they found peace with a woman, kò sí nǹkan tí ẹnìkan lè máa bá wọn sọ tó máa wọ̀ wọ́n lórí o. So tó bá ti rí ìfọ̀kànbalẹ̀ lọ́dọ̀ ẹni tí wọ́n fẹ́ yẹn, wọ́n ti gbà pé àwọn ti rí nǹkan táwọn wá. Ó ju pé bí ẹ̀wà wa ṣe rí lọ. Torí ọkùnrin máa ń fẹ́ obìnrin tẹ́ pé nígbà tó bá fẹ́ sílé tán ó máa fi lọ́kàn balẹ̀. Tó dẹ̀ jẹ́ pé ilé á jẹ́ ibi tó máa jẹ́ ibi ìtura. Kì í ṣe ibi tó máa dé ọ̀pọ̀lọpọ̀ sí wọn. Obìnrin wàhálà wọn pọ̀ nìkan. So ọkùnrin ń fẹ́ ẹni tẹ́ pé wọ́n á lè jọ máa gbàmọ̀ràn, wọ́n á lè jọ máa sọ̀rọ̀. Kì í ṣe ẹni tẹ́ pé máa fún ní wàhálà ní gbogbo ìgbà. Torí àwọn ọkùnrin wọn ní ẹ̀mí wàhálà. Nǹkan tó dẹ̀ máa ń sábà result nígbà tọkùnrin ò bá rí ìfọ̀kànbalẹ̀. Ara àwọn nǹkan tó máa ń result nínú domestic violence nìyẹn. Tó fi jẹ́ wípé wọ́n wá bẹ̀rẹ̀ wàhálà. Á wá di wàhálà ní ọkùnrin máa ń fẹ́ ìfọ̀kànbalẹ̀. In summary, men love peace of mind. They want peace. So whether he's older or you are older as a girl, his peace of mind is paramount, which is true with my own little experience and those around me, because at least personally, mo mọ àwọn tẹ́ pé ìyàwó wọn jù wọ́n lọ. Ẹ̀ẹ́dẹ̀ lè mọ̀ torí obìnrin yẹn ó respect ọkọ ẹ̀, kò ń fọkọ ẹ̀ wàhálà, kò ń jà. Ṣé rí àwọn tí ọkùnrin jù lọ yẹn? Ṣége. Àwọn yẹn gangan ni ṣége banza. Wọ́n máa ń ṣú ọkọ wọn. Gbogbo kinní kan àwọn lẹ́nu wọn máa ń mú. Tó bá dẹ̀ máa sọ nítorí ó ti jù mí lọ, ó fẹ́rẹ̀ mi jẹ́ ìṣe láìyó. They are the ones being pepper
yam scatter under bó ṣe rí nìyẹn. Then ní èmi o mo máa ń sọ pé mi ò lè fẹ́ tó jù mí lọ torí àmọ́ra wa. bẹ́ẹ̀ ni ná. Personality difference will come to play whether you are older or the man is older than you are. That is the fact. What's my personality like? Do I even have respect for people? Joke apart. Mo sọ pé mi ò lè ṣe. But mo ti rí àwọn tó lè ṣe. Tó dẹ̀ ń ṣe tí ìgbéyàwó yẹn tó dẹ̀ ń dùn tó ń lárinrin. Àwọn tí ọkọ wọn jù lọ yẹn gan-an wọ́n pa ṣùgbọ́n máa yí ọdún 10 ló gbà lọ́wọ́ ìyàwó ẹ̀ náà. Kí ni tí ìyàwó ẹ̀ ṣe wá ṣe báyìí? Ó ṣe rí nìyẹn. Kí tún ni nǹkan míì tó lè rò? Tó tún jẹ́ nǹkan tí ò fi mátà ní ọkùnrin obìnrin. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà tún believe pé obìnrin tó bá jù àwọn lọ bí àwọn level kan òun náà torí naturally gẹ́gẹ́ bí obìnrin a ní nǹkan kankan táwọn ọkùnrin ò nǹkan yẹn dẹ̀ ni pé a máa ń sábà rí ìná ṣáájú. Insight, a ní insight, intuition, a ní foresight, sixth sense àwa nìyẹn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ọkùnrin wa ò kí ń kà sí àwa tá a jẹ́ obìnrin la máa ṣí ojú wọn sí. Lóòótọ́ ọkọ mi fi ọdún 7 jù mí lọ lóòótọ́ o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi sọ marriage tèmi ni mò ń sọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé àwọn nǹkan mú àfẹ́ pọ̀pọ̀ mi nǹkan tó jẹ́ ní tó kò làkàsì tẹ́kẹ́ mi ni màá jẹ́ kí báyìí nǹkan tó bá dẹ̀ wá padà ó dẹ̀ sọ bẹ́ẹ̀ o. So ẹ wá imagine obìnrin tẹ́ pé ó ju ọkùnrin yẹn lọ I believe ló ti ní this mature mind láti lè handle ilé láti lè handle àwọn nǹkan kankan. Àwọn ìpèníjà kan wà tẹ́ pé ẹni tẹ́ pé kò tí ì tó feel pé ó kéré sùn ó lè jẹ́ nǹkan tó máa jẹ́ bí ìbẹ̀rù fún but in as much as wọ́n wà pé ó máa mọ bó ṣe máa handle ẹ̀ torí bó ti wò pé ẹni yìí ó lọ́jọ́ lórí so when it comes to handling matters ọkùnrin máa balẹ̀. Then there's actually I don't know whether it's a saying or it's just an English saying or I think it's research psychology that growing up especially in the after 10 years a woman is normally like 5 years smarter than a man of her colleague of her sawawu. So máa jẹ́ kí àwọn obìnrin kí wọ́n lè mọ̀ nǹkan gan. Wọ́n á ti smart torí they will tell you don't date your mate. If you date your mate you are dating your younger brother in thinking and everything but we all know that it might not be true. But then men will not tell you ó ti smart jù mí lọ already as sawawu mi kí ló sì máa ṣe àtúnlọ fẹ́ ẹ̀ tẹ́ pé ó jù mí lọ. Obìnrin gan máa ní mi lè fẹ́ tí mo jù lọ ṣùgbọ́n bí ayé ṣe ń lọ nísìnyí it does not matter whether you are older or you are younger. Tẹ́ bá ṣàtìmọ̀ pé ọ̀rẹ́ ara yín ni both of you are friends already so why the talk why the wàhálà gan-an. So nǹkan míì tí mo tún fẹ́ béèrè ni pé kí ni red flags kí ni nǹkan tẹ́ pé téèyàn bá rí nígbà tí wọ́n bá jọ ń ṣe mọ̀mí mọ́ wọ́n jọ ń gbéra wọn kiri sísí eléyìí tó sì jọ ń kọ́ tó sì jọ ń fẹ́ra wọn tó jẹ́ pé ó jẹ́ pé tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ báyìí gbàgbé mi ò lè fẹ́ wá wò ó sókè dilẹ̀ I cannot marry you. So what are the red flags in relationships that you think that people should not even I think with your years of experience in marriage what are the things that you felt if you had seen in relationship you might not have gone ahead with it because so and so many things that you've overlooked that it didn't really matter on the long run but things that you in fact I'm sure it's not the first person that you dated and it was just the one that you felt apart from that God led you to him to date him apart from that fact you just know that every other thing checked. Well, based on this question, the red flags tó jẹ́ nǹkan tẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa take into consideration kó tó di pé èèyàn fẹ́ go ahead láti fẹ́ nìkan. Ìkan wà níbẹ̀ tẹ́ pé ó wà of utmost important sí èmi personally. Nǹkan yẹn dẹ̀ ni wípé mi lè fẹ́ ẹni lóòótọ́ mo ti marry but mi like kó jẹ́ pé ẹ máa believe pé àti ọkọ àti ìyàwó nìkan ẹ̀yin méjèèjì nìkan ẹni dá ṣe marriage. Me and my husband alone. That's the generation we live in. Kò ṣe dá ṣe. But that's what we live in. Especially we young ones. But please, it's not my business with the man's family. The reality is, ká má tàn rẹ̀ ní jẹ, a lè dá ṣe. A nílò ara wa.
at some point náà nínú marriage a máa need the other person náà. Of course àwọn ìgbà míì náà àtẹ́kùn wá ní ìfẹ́ ọ̀fẹ́ kọjá bẹ́ẹ̀ kò mátà bọ̀ síbẹ̀síbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò kí ń sí ìfọ̀kànbalẹ̀ nínú marriage náà. Ṣùgbọ́n tó bá yá oníkálukú lè padà come to terms with nǹkan tó ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó bá ti rí pé ẹni ṣàǹfẹ́ ni ó fi ẹni ní ọkàn balẹ̀ kí ló tún kù ju kí n kọ́wọ́ tí wọ́n lẹ́yìn lọ. So you don't support me and my husband. The many family can die. Náà ni. Wọ́n dá a máa try láti understand nǹkan tí oníkálukú bá jẹ́ àdẹ́bàlù gẹ́gẹ́ bó bá ṣe rí. So bó ṣe rí nìyẹn téèyàn bá ti kọjá àyè tó mọ àyè ó mọ àyè oníkálukú wọ́n fúnra rẹ̀ náà mọ àyè nílé ọkọ ẹ̀ lọ́dọ̀ ọkọ ẹ̀ ó mọ àyè lọ́dọ̀ ìyá ọkọ ẹ̀ ó mọ àyè lọ́dọ̀ bàbá ọkọ ẹ̀ ó mọ àyè àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Of course àwọn nǹkan míì náà wà tó tún ju bẹ́ẹ̀ yẹn lọ tó wà deep down ju bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi fara mọ́ pé kó jẹ́ wípé ẹnìkan máa dá ọkọ fẹ́ àbò máa dá ìyàwó fẹ́. I need àwọn family wa whether we like it or not. Èyí ò túmọ̀ sí wípé they will be interfering in our marriage o. Kò túmọ̀ sí wípé àwọn ni wọ́n máa rúlu lé ìyá ọkọ ló wá máa rúlu lé àwọn ọkọ ló máa rúlu lé. But there is a measure of ìfọkànbalẹ̀ tí ó tọ́ ni ó máa ń fún obìnrin. Yes, I understand that. In as much as the family too, at least there is a connection anyhow. Even if it's just for you to be cordial, you don't have to be friends. You don't have to be not necessarily friends. You don't have to be super close, but you can be cordial. Just have a cordial relationship with them. Torí kò ṣe dá ṣe. Ọ̀nà marriage ó jìn. Èmi mo ṣe wà mí lè sọ pé mo ti débì kankan. Marriage 20 years ń dàrú. Marriage 30 years ń dàrú. Marriage 40 years ń dàrú. Tẹ́kọ̀ máa wò pé kí náà bá ìyá ìkí àti bàbá ẹ̀ látọdún ìtẹ́tí jọ ń bára yín bọ̀. Kí ló dé tí wáyé pé ìsìn ilẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ wà ní kìnnìkan tó dẹ̀ pé àsìkò yẹn so bó ṣe ọ̀nà marriage ó jìn. So àwọn kankan wà ó jẹ́ nǹkan tẹ́ kó wà very particular sí mi pé mi lè fara mọ́ pé kí èèyàn máa sọ pé nìkan ló fẹ́ dáfẹ́. Is that all? Well, another thing tí mo tún rí tó tún jẹ́ red flag jẹ́ pé mi personally in my personal opinion ó jẹ́ nǹkan ni pé ẹni tí èèyàn bá fẹ́ èèyàn gbọ́dọ̀ make sure pé ó ní ability láti reason. Are you telling me that some people don't think? Iṣẹ́ gbogbo wa la máa rò láàárọ̀. I'm dead. Iṣẹ́ gbogbo èèyàn ló láròjinlẹ̀. Èmi ń sọ tèmi ni mo nífẹ̀ẹ́ sí ẹni tó bá máa. They say, Delayo says that you can marry someone that does not think. So mo máa ń like ẹni tẹ́ pé ó ṣe é bá fèrò wérò. Because marriage is much more than mo nífẹ̀ẹ́ mi. I love you. It's much more than my lover. The friendship in marriage. Gangan ni nǹkan ara àwọn kan tó máa ń sustain marriage friendship yìí. And your partner ẹni tó bá jẹ́ bí ìwọ ṣe jọ́rẹ̀ mi nísìn. The reason why our friendship still continued after school, at least as a graduate nísìnyí ó ti ń lọ bí ọdún mẹ́jọ now. Like going to 10 years now as a graduate. But we still kept up because mo rí ẹ as someone that you have like minds pẹ̀lú mi. So someone who has like minds, like our goals aligned, a lot of things wà tẹ́ pé ó jẹ́ kí àjọṣepọ̀ wa kó dán mọ́rán. So ẹni tí mo dẹ̀ rí pé ó jẹ́ nìkan tẹ́ pé òun náà máa ń I select my friends, I'm not someone. So ká tó wá sọ pé ẹni tí mo máa ní pé mo fẹ́ spend the rest of my life with. So the person must be someone who is very reasonable, very understanding, very reasonable, and someone who doesn't tí ò kì í ṣe tó máa ń ka ẹ̀ṣẹ̀ ní gbogbo ìgbà tó máa ń sáré ka ẹ̀sùn kẹsùn. They say red flag is that. They say red flag is that. You should not marry someone that all your offenses is in their left hand. You know when they put something in left hand, it's more fit down. So, owó sí. Ọmọ máa rán elétí gbogbo ìgbà pé eléyìí o máa tún ṣe lánàá. That's true. And then tó bá dinú, that's another thing for me. And tó bá dinú tó kì í sọ̀rọ̀. Tó kì í sọ̀rọ̀. Níso. Èmi wà ẹ̀ tí má pè mí sí ilé ẹjọ́ rẹ̀ yẹn tó dinú tó má pè mí sí. So, Delayo, thank you. You're welcome, darling. You're welcome. Ó ṣe gan-an ni Cherry ìṣókí kò sí ẹjọ́. Ẹ má gbàgbé èmi gan fúnra mi tó gbàgbé ṣe ráṣẹ tí mo have stress
house of ẹ wá bá apartment, wa rajà o. new body. You're not Ada. You're giving a service. No, ọjà ni. New Ìṣòwò la máa tà Bodija Ibadan. The shorted apartment where you can stay for short term, you can stay for long term, and ẹ máa dáná, ẹ máa ṣe gbogbo ẹ̀ níbí báyìí. Tó bá jẹ́ pé kò ń ṣe pé mo fẹ́ lọ sí hòtẹ́ẹ̀lì o, mo fẹ́ síbi tẹ́ pé ó tẹ̀ jẹ́ Indomie máa lè sè, mo fẹ́ tẹ́ pé mi àti àwọn ẹbí mi lè dúró home away from home. Yes. Ibi báyìí gangan ní ṣe ìpàṣẹ ọmọ wọ̀ yìí. Ẹ jọ̀ọ́ Táíwò ni ẹ wá bá wa rajà o. Ẹ bá wa rajà. Owó wa kò sí wọ́n. Mínísítì náà ni ibẹ̀ gan ni a ti ṣe fọ́nrán yìí. Ẹ ṣé, ẹ má gbé láti fẹ́ràn, láti ṣalábàápín, share, like, subscribe to this channel, comment then what you want to be seeing. Ọmọ Yorùbá ni mí. Aya wọn ní Akwa Ibom. Bye.